Orí ẹ̀ dàrú ṣá. Má gbé ìgbàlú fún ẹ̀ ó yà wí. Ẹgbẹ́ mi sọ́jà ni màá gbá yín lẹ́nu. Ẹ mọ̀ pé kí mi ò dá yín lò. Kí ló dé? Yétúndé Bákàrè iṣẹ́ ńlá ló ṣe, ìbàjẹ́ lélẹ́yìí ò sinimá tó ìbòbò, ènìyàn ń bá ara wọn jẹ́, wọ́n fìkà ṣe àwọn, sinimá yìí ní kí ẹ̀rà kẹwò kẹ̀kan sára, Lọ́lá is grace ló tún gbé jáde. Ìbàjẹ́ ni do me I do you, tit for tat fire for fire, sinimá titun ìbàjẹ́, tó kú lélẹ́yìí bàbá ìjà, inferiority complex, enmity, calamity, sinimá titun ìbàjẹ́, thriller ni action packed movie ni suspense inú ẹ̀ kọjá bẹ́ẹ̀. Ìbàjẹ́ o tó dẹwà ojú rí tó. Yétúndé Bákàrè ló produce eléyìí o. Káyọ̀dé Adébáyọ̀ ló direct ẹ̀ o kọjá àfẹnuro. Táyọ̀ fi Afọlábí Jayé Kútì àti Fàdédì méjì. Yétúndé Bákàrè Victoria Kọ́láwọlé Wùmí Toríọlá Ṣótáyọ̀ Ṣóbọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Ìbàjẹ́ subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan kàṣàgbà. Marketed by Lọ́lá is Grace Nigeria Limited. EU 10-6 Movie City Omi Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos. Freedom Ọlá Nigeria Limited Arena Òṣòdì ló ń distribute ẹ̀. Sinimá titun Ìbàjẹ́. You laugh last best. Ẹyin náà ra kẹ́wò kẹ́gbó ṣùgbà. Ó kọjá bẹ́ẹ̀. Ó ti jáde wìtìwìtì ló ń tà. Grab your copy now. Are you sure you are not mad? You are mad now? What's your way now?